bí ẹrú ọ̀kẹ́rẹ́ òkun lómi ó bá a ní bọ́ọ̀lù yíyá àwọn ẹ̀ṣẹ̀ o oníbú ọ̀la oníbú ọ̀la Iyemoja Iyemoja o Iyemoja lólódò Iyemoja Iyemoja o Iyemoja lólódò olú àṣẹ olómi aládé Iyemoja àbáyé àwọn yóò bá wa ṣe tààrà máa kún bí ẹwọ́ òun níbodè gbogbo bí. À ń ṣe ọdún Iyemoja àgbáyé ti ọdún 2024 èyí tá ti bẹ̀rẹ̀ láti ọjọ́ 12 nínú oṣù keje tí a wà yìí títí tó fi di èní tí ń ṣe ọjọ́ 28 àṣekágbá ẹ̀ níbi tá ti máa ń ṣe ayẹyẹ odò wá fi sí odò Ògùn gẹ́gẹ́ bí Ifá ṣe darí àti gẹ́gẹ́ bí àwọn orúmọlẹ̀ tí wọ́n ṣe tọ́ wa sí ọ̀nà. Àsọdún Iyemoja. Onílọ́dún Iyemoja. Tààrà máa bó bí ẹwú àwùyọ oníbodè gbogbo omi ẹwà àsọdún Iyemoja. Odò Ògùn òun ni Ifá mú nígbà tí àwọ̀ pé omi ní ká ṣayẹyẹ fóun káyé gbọ́kànrún mọ̀ ní pé pàápàá jùlọ tí wọ́n bá ṣọdún Iyemoja lọ́dún yìí wọ́n lógun máa wọ̀lú ìṣirùmọ̀lẹ̀ sọ nìyẹn wọ́n lógun fẹ́ jà lẹ̀ Yorùbá ó wá ní pé àfikún ṣọdún o wọ́n bá ṣọdún ó ní nǹkan máa ṣẹlẹ̀. wọ́n máa ṣe nǹkan tó tóbi ní nǹkan tó lè ní agbára ni torí a wá sí odò láti wá fẹ́ ìyá wa arúgbó odò àwọn láti wá ṣọdún fún wọn àwọn láti wá ṣe yẹwò àwọn láti wá ṣe yẹwò fún wọn láti fi ọjọ́ mẹ́ta báyìí wọ́n ká ṣe. Ọdún Iyemoja àgbáyé jẹ́ ọdún ńlá tí ó sì jẹ́ pé ọdún ká máa ń bọ ìyá wa ní Iyemoja. Ó sì jẹ́ ọdún alárinrin tó máa ń mú wa mọ̀ nípa àṣà àti òòṣà tí Iyemoja jẹ́. Ẹ̀kọ́ ní gbòdè gbogbo mi. Ẹ̀kọ́ ní gbòdè gbogbo mi. Ara mi ẹ̀kọ́ ní gbòdè gbogbo mi. Ẹ̀kọ́ ní gbòdè gbogbo mi. Ẹja ló ní bú yèyé bí Olúwa láṣẹ Iyemoja bóyá ẹ̀kọ́ ní gbòdè gbogbo mi. Èmi lónìí àní ẹja jẹ́ kó ní gbòdè gbogbo mi.
láti bẹ̀rẹ̀ ó tójọ́ méjì mẹ́ta abáka ní ení èjì láti ìgbà tá a ti jókòó tá a ti ń bọ̀ Iyemoja láti bí ọdún 2002 èyí tí a ṣí ní kọ̀ọ̀kan èjì a rí i pé ó súnmọ́ ọdún méjìlélógún tí a ti bẹ̀rẹ̀ ọdún Iyemoja. Elédùmarè jẹ́ ká ṣe pẹ́ láyé, ká ṣe Elédùmarè.